Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ó dá bó ṣe jẹ́ yìí. Ná bá ní Tádé ní ká wò, ó pè ìyá. Ó ń sọ fún ìyá, mummy, daddy. Wọ́n ní wọ́n jáde, wọ́n dẹ̀ dé. Ó yá o, wọ́n bá àwọn ìbẹ́ta ṣeré. Bàbá àti ìyá ń bá àwọn ìbẹ́ta ṣeré. Tádé ní ká wò, come and kiss your siblings. Ó yọ, kan bá ṣeré, wọ́n bá wọn ṣeré, wọ́n bá wọn ṣeré. Wọ́n ní pẹ́rẹ́ tí Tádé ní ká wò dáhùn tó dá yẹ lóhùn. Mummy, why are you calling them my siblings? They are not my siblings. They said they are not my siblings. We are not the same father, we are not the same mother. Say they are, but you told me they be my siblings. They are not my siblings. So wọ́n ní ṣe lè rú bà kábíyèsí pé, wọ́n ní tí wàá rí ìgbé tí kábíyèsí ké. Naomi ń pariwo, òun àti kábíyèsí wá wòra wọn lójú. Ta ló kọ́ ọmọ yìí? Ta ló sọ̀sọkúsọ sí ẹ? Ta ni? Ó ní wọ́n sọ bẹ́ẹ̀. Ó láwọn olórí. Olórí wo ló sọ bẹ́ẹ̀? Ó ní bẹ̀tì. Ṣé siblings lò òun ni àbí ta ni ìyá àwọn ọmọ yẹn? Ta ni bàbá wọn? Wọ́n ní wọ́n ti ń sọ ìsọkúsọ. Wọ́n ti ń fi nǹkan burúkú kọ́ ọmọ yìí. Ṣé kò wá dàbẹ́ fún kábíyèsí? Èbí kábíyèsí ló fẹ́. Ó fẹ́ bring Tádé up. Ó fẹ́ bring ọmọ yẹn up àbí àwọn mẹ́ta tó tún ṣẹ̀ bí. Ṣé inú situation bẹ́ẹ̀ yẹn ni wọ́n máa ń tọ́ ọmọ? Ṣé irú situation bẹ́ẹ̀ yẹn àwọn tó ń kàwé, wọ́n máa kàwé, kábíyèsí kàwé, ìyàwó ẹ̀ kàwé, gbogbo wọn kàwé. Wọ́n ń pa àbàṣà. Ayé àtijọ́ ni mo gbọ́ pé obìnrin wọn fi ń decorate ilé. Ayé àtijọ́ nǹkan tó fi ń ṣe. Àwọn bàbá wa tó bá ń lọ sóko, tó máa ń dáko rẹpẹtẹ. Nítorí obìnrin, nítorí iṣẹ́ rẹpẹtẹ. Àwọn tó ń dáko rẹpẹtẹ náà fi torí ẹ̀ fẹ́ ìyàwó. Èmi ò rí gbádùn bẹ́ẹ̀. Ìgbádùn tó wà níbẹ̀ ni túláàsì. Ní kó yàwó jọ, kó obìnrin jọ. Túláàsì, wàhálà. Wọ́n yé tán, wọ́n wá bẹ́kùnbẹ́kùn. Ṣé gbogbo ìtàn ṣe fún kábíyèsí ní ààfin? Gbogbo àwa gan-an ta tí ẹ̀ ń gbọ́ gbogbo nǹkan tó ń ṣe láàfin. Táà gan bá wọn dá sí lẹ́kọ̀ọ̀kan. Ó sú wa. Ìrìn sọ pé ó sú òun pó rẹ̀ o. Kí ni ìtumọ̀ eléyìí? Ṣé irú ààfin yẹn ti lọ ń raise ọmọ tó ọmọ bá fẹ́ ṣe oríire? Ọmọ tó bá fẹ́ grow, ọmọ tó bá fẹ́ níláárí. Kán máa train ọmọ nínú wàhálà ìdààmú. Kábíyèsí ló mọ̀ o. Tèmi ní pé òótọ́ ọ̀rọ̀ ni kí èèyàn máa sọ. Wọ́n ní Governor Adeleke bá kábíyèsí jà. Ó ní òun gbọ́ rumor pé wọ́n ní kábíyèsí pé Mariam lóhùn lóyún. Irú oyún ẹ̀sìn wo ni kábíyèsí sọ pé níwòyí láti lọ wá fún àwọn concubine lóyún? Kí kábíyèsí yá tètè gbé kó mọ̀ wọ́n rẹ̀, kó gbé rẹ̀ dúró. Kí leléyìí? Nǹkan tó lè kànyàn lábùkù, nǹkan tó lè bá yàn bí èèyàn nú. Kí kábíyèsí kó tọwọ́ ọmọ ẹ̀ báṣọ. Pẹ̀lú bí òun àti kábíyèsí jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Tán jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Tóun àti kábíyèsí dẹ̀ tún bá ara wọn sòótọ́ ọ̀rọ̀. Pé apart from pé àwọn alálẹ̀ ní kó má sún mọ́ àwọn concubine ẹ̀. Tó bá fẹ́ tiẹ̀ fẹ́ ẹni tó bá fẹ́ bímọ fún ẹ. Naomi wà ńbẹ̀. Pé Naomi lèmi àti ẹ sọ pé ó ti tó gẹ́gẹ́ bí obìnrin, ó ti tó ìyàwó. Kí ló fẹ́ fi gbogbo wọn ṣe? Pé kí kábíyèsí kó mọ bó ṣe fẹ́ kó mọ bó ṣe máa flush wọn kúrò láàfin. Ní rẹ́dẹ̀rẹ́dẹ̀ ló wá fi rẹ́dẹ̀rẹ́dẹ̀ ń pa ara pé wọ́n ní Ashley ní òun, Mariam lóhùn lóyún. Mariam lóhùn lóyún. Lóyún yẹn bẹ̀rẹ̀ sí ní polongo oyún. Despite pé oríṣiríṣi rumor là ń gbọ́. Ìta gbọ́ lẹ́ni náà sọ pé fake oyún ni. Kó kàn fẹ́ fi yẹn generate nǹkan kan lọ́wọ́ kábíyèsí. Ìgbà tí kábíyèsí tiẹ̀ ti sọ pé kó lọ. Gbogbo oríṣiríṣi strategy ló kàn ń dá lára. Àwọn eléyìí, a ṣe eléyìí.
gbogbo ó fẹ́ páàkì gbogbo packaging lásán tí ò dẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀. Gbogbo nǹkan tó máa fún kábíyèsí ní wàhálà tó máa fún ní túláàsì. Ọlọ́run máa mú kúrò lọ́nà kábíyèsí. Á mú kúrò lọ́nà Naomi. Wọ́n ò ní ṣàṣedànù. Kábíyèsí ò ní ṣàṣedànù. Naomi ò ní ṣàṣedànù. Torí wàhálà tó ń fún Naomi, òun ló ń lọ lọ́ọ̀kan, ó ti pọ̀ jù. Wọ́n ní Governor Adeleke kó bá kábíyèsí wí. Kó bá wí gidi gan níbi tó ti ń wọ̀. Pé kábíyèsí wá ṣe mẹ́mẹ́mẹ́. Òun ò mọ̀. Ṣé lóòótọ́? Ó ní torí ẹ ní kábíyèsí. Adeleke sọ wípé kóun máa bọ̀ fún rẹ̀. Kóun wá béèrè báyìí lọ́wọ́ kábíyèsí face to face. Ṣé pé lóòótọ́ ni ìpolówó oyún tí Mariam ń polówó káàkiri ní íńtánẹ́ẹ̀tì torí tí gbogbo wọn ti kún pé báwo. Wọ́n ní kábíyèsí sọ wípé in fact ojú ń ti òun. Question tí Adeleke ń béèrè lọ́wọ́ òun pé òun ò mọ bóun ṣe fẹ́ béèrè. Òun fẹ́ answer ẹ̀. Torí bí Mariam ṣe ń pariwo tó fi ń sọ, tó fi ń kọ òun lójú. Ó sọ wípé nígbà tó òun mọ̀ títán ni òun ṣe kíní kan, òun ṣe kíní kan. Ó ní ọ̀rọ̀ àbàṣà, ọ̀rọ̀ ìtìjú. Òun ni Mariam sọ fún un pé òun mọ nǹkan tóun lè ṣe. Pé ká Adeleke má bínú. Pé òun nǹkan tóun promise ni pé ó dìgbà tí kan tó wá ń bẹ̀rẹ̀ sí ní máa bá òun wí. Pé òun sọ fún un pé òun ò mọ̀ ó. Ó lóun mọtí. Wọ́n ló mọtí. Òun náà ni. Tó bá pé ìkà ni Mariam fẹ́ fi ṣe, ó kó òun àtọlọ́run. Tó bá pé ó mọ̀ọ́mọ̀ ṣe náà, ó kó òun àtọlọ́run. Torí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, kì í ṣe pé kábíyèsí ó jíǹjà ayẹ̀pọ̀ ní ètò kù. Wọ́n ṣe kìlọ̀ fún kábíyèsí pé Mariam rẹ̀ ló kù tóun máa bá ṣe nǹkan kan. Ẹni ẹlẹ́ni lóun ò mọ̀. Òun náà ló fẹnu ara ẹ̀ sọ yẹn. Mariam pé òun ṣọ́ kábíyèsí pé nígbà tó mọ̀ títán. Ìgbà tó mọ̀ pé kò fẹ́ lóyún. Ṣé ìgbà tí kábíyèsí wọ́n á sọ wípé oyún tí kábíyèsí pé tó bá fẹ́ lóyún, ìgbà tí kábíyèsí wá mọ̀ tí ni kò lóyún. Oyún tó yẹ kó ní lójúkorojú àbí kò pẹ́. Ọlọ́run ló yé gbogbo irọ́. A mọ̀ pé gbogbo nǹkan tí Mariam ń ṣe fake ti pọ̀ jù fún Mariam. Bóun náà là ń gbọ́. Àwọn kan náà là ń gbọ́. Wọ́n ti test, wọ́n ti ṣe gbogbo ẹ̀. Wọ́n ní fake lóyún tó ní. Fake lóyún tó máa ní. Kí Adeleke kó yìí ní sùúrù. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tó máa gbọ́rú ẹ̀ tí náà ti ẹ níbi. Kó yìí ní sùúrù. Àbílẹ̀ ayé yìí náà kọ́ là wà. Ó ní sùúrù. Àfi tí ó bá jẹ́ pé Ọlọ́run ló dá gbogbo wa. Àbí tó bá pé olúkálùkù kan fò ó lálẹ́ hù fún rẹ̀ nìkan ni. Bẹ́ẹ̀ sì tó ti jẹ́ Ọlọ́run ló dá gbogbo wa. Ó dẹ̀ ní ẹni tí a máa jábọ̀ fún later. Òun lọlọ́run. Kò sí bí èèyàn ṣe lè sọ wípé òun mọ̀ ọ̀rọ̀ pa. Àbí tí èèyàn sọ wípé òun ti ẹ̀ mọ̀ ọ́ ṣe tó. Tó bá fi tọ Ọlọ́run síwájú òfo lèèyàn. Ẹ̀yin èèyàn mi. Kò sáìṣe kí Governor Adeleke kan ní sùúrù gidi ìgbà tó sọ wípé òun fẹ́ bímọ. Tó bá wùn kó lọ negotiate ọmọ mẹ́wàá at a time kó kó wá sáàfin. Ó ṣàní bí òun àti bí kábíyèsí àti Ashley àti Tobi. Àwọn ìbejì àtọwọ́dá àti Ademakinwa. Títí dèní wọ́n yẹn ń sá kolobá. Kọ́ máa sá. Wọ́n gbójú lóògùn. Bóògùn máa sunkò. Ìgbà tó òògùn bá ṣiṣẹ́ mọ́ ńkọ́. Àwọn máa kébò sí kiri. Ó dìgbà náà nù. Ẹ̀yin èèyàn mo máa ní kí n tún gbé borùn yẹn wá sí etí gbọ́ wa. Pé Adeleke ń bínú gan-an. Pé kí ni kábíyèsí ń wò. Ṣé ta wá tú wò náà ká wò lọ ká wò bọ̀. Ṣé ẹ̀bi kábíyèsí. Àbẹ̀ tí kí kábíyèsí kó mọ ohun ara ẹ̀, kó mọ bó ṣe fẹ́ tún èrò ara ẹ̀ pa. Wọ́n ní Tádé ní ká wò sọ pé àwọn siblings àwọn kìíní kan pé wọ́n ṣe àbúrò òun pé wọ́n ti sọ wípé kì í ṣe àwọn àbúrò. Ló ń béèrè lọ́wọ́ ìyá àti bàbá pé wọ́n láwọn ọmọ yẹn ń ṣe. Oh my God. Àṣé nǹkan tó ṣẹlẹ̀. Nǹkan many things tó ń lọ ṣẹlẹ̀. Tí kábíyèsí fi lé ọmọ Ashley dànù kúrò láàfin. Ṣèbí Ashley sọ wípé àbí ṣebí kábíyèsí sọ wípé òun like ọmọ yẹn. Òun ṣe gbọ́ òun ṣàṣé.
ìyá ẹ̀ ti fún ní, ó ti fún ní gbogbo oríṣiríṣi butterfly sára. Ọmọ ti di ṣìkọ̀rọ̀. Bí ọmọ yẹn ṣe wà, ó ń fò lọ́sàn-án, ó ń fò lóru yẹn, ọmọ kékeré obìnrin, ọmọ kékeré, ọmọ Ashley tóbìnrin yẹn. Ó ti ẹ̀ dàbí kábíyèsí tètè gbé ìgbésẹ̀ yẹn. Ọjọ́ tí mo gbọ́ pé wọ́n ló ti lé ọmọ yẹn dànù láàfin, inú mi máa dùn pé eré kí la Jáńbẹ́kùn ṣe. Olóòfẹ́ ìyá ẹ̀ pé kí ìyá ẹ̀ kúrò láàfin. Ó wá ní ọmọ tó bí wá láti ìta pé kó adopt ẹ̀. Mo ti ẹ̀ gbọ́rọ̀ yẹn, mo ní, ṣé kí ni ìtumọ̀ gbogbo èyí tí kábíyèsí tó fẹ́ máa dán wa ṣe? Ọlọ́run, Israẹli ti gba àárín wọn kọjá ń sìn. Ọ̀nà tí kábíyèsí fi lé ọmọ Ashley yẹn dànù. Gbogbo ìtókù kékeré ni. Àbí ṣe Olúwa kọ́ ni? Àwa máa rí di. Ẹ̀yin èèyàn, mo kàn ní kí n gbé lè wá sí ti gbọ̀ wá. Kí ẹ lè mọ bó ṣe ń lọ. Ẹ ṣé gan bó ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, kí ẹ bá wa like. Kí ẹ dẹ̀ bá fi ìtókù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bó ṣe ń tẹ́tí sí wa. Bye.